Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn mi, gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọláyínká ọmọ Akóredé, Mr. Ayédùn, ààrẹ àfìwàṣọ́nà Olóyin Ládùn, bá àpèdè àṣà Olóyin Ládùn, àgbà nínú káṣọ̀ ní kìnìún iṣẹ́ ìwádìí lórí ibi ìyanu. Mo kí yín púpọ̀ o, ẹ kú mímọ́ wà ń bẹ̀ nígbà gbogbo. Elédùmarè tó ní mí tó ní yín kò ní fẹ́ nìkankan wálẹ̀, a sì ní súra wa. Gẹ́gẹ́ bí a ti ṣe ń fọn rere rẹ̀ lójú òpó ti Wáwo TV àti gbogbo àwọn ojúpò wa ní Instagram, àwa náà ni Wáwo. Bákan náà ní ojúpò Facebook, àwa ni Wáwo TV. Péèjì wa náà Wáwo TV náà ni. Ní ojúpò ti YouTube wa Wáwo TV náà ni. Àwa náà ni. Àwa lè ń rí ọwọ́ wa lè ń bá ń bẹ̀. Ní TikTok náà Wáwo TV. Ó ti tún lè gbé Aris Multimedia Planet wa, àwa náà ni. Mo kí yín púpọ̀, ẹ kú gbogbo gbà wá. Ohun tá a ti ń fọn rere náà la ní ká tún sọ fún yín wípé lágbára Ọlọ́run ní aago 6 ní ìrọ̀lẹ́ òní 6 PM Nigeria time á láǹfààní àti máa wo iṣẹ́ ìwádìí eléyìí tó lápọ́njá tí a fi ṣe àtúpalẹ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú ìlú Adó Àwáyè ní Òkè Ògùn àti àwọn nǹkan àrà tí ń bẹ lókè Adó Àwáyè. Bákan náà Ṣògìdì, omi adágún Ṣògìdì, ìyẹn Ṣògìdì Lake ní Awẹ́, a ṣàlàyé nípa rẹ̀ àti àwọn àrà tó ní ṣe pẹ̀lú omi yìí, báwo ni wọ́n ṣe ṣàwárí ẹ̀ àti àwọn nǹkan míì tó jẹ́ nǹkan àrà, nǹkan ìmọ̀, nǹkan ṣẹ̀ǹbáyé nílùú Awẹ́. Gbogbo àwọn ilé ìlàkójọpọ̀ tá a pè ní Ẹ Wá Wò Series 1 tó túmọ̀ sí wípé a ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni. Ẹ̀yin náà mọ̀ wípé iṣẹ́ ìwádìí ti pọ̀ nínú àká, kákan mọ́ yọ́ ká mọ́ mú wá fún yín ni. Èdùmàrè yóò ràn wá lọ́wọ́ o. Ẹ já gbìyànjú tó bá ti dago 6 ìrọ̀lẹ́ kí a lọ darapọ̀ mọ́ wa ní ojúpò YouTube wa Wáwo TV, WAWOO TV. Ẹ kọ ní lẹ́tà ńlá block form, then tẹ bá ti kọ wá ẹ fi space sílẹ̀, tẹ bá ti kọ WOO ẹ fi space sílẹ̀, ẹ kọ TV. Tẹ bá ti lè kọ báyẹn yóò gbé wá lókè téńté ní search box ní ojúpò ti YouTube. Ẹ sì láǹfààní àti darapọ̀ mọ́ wa. Tẹ bá ti darapọ̀ mọ́ wa ẹ subscribe, kẹ́ tún click notification bell láti mọ bí nǹkan bá ṣe ń lọ nígbà gbogbo àti ní ìgbàkúùgbà. Lẹ́yìn tá a bá ti release ẹ̀ lónìí, a tún máa fi àwọn fídíò kéékèèké síbẹ̀ láti lè jẹ́ kí ẹ̀yin olólùfẹ́ wa kí ẹ fi máa mọ bó ṣe ń lọ, láti fi máa jẹ́ ìránlétí àti ìfàsínilọ́kàn fún yín. Ẹ ṣeun gan ni o. Wọ́n máa retí yín láti darapọ̀ mọ́ wa ní ojúpò YouTube wa Wáwo TV aago 6 ìrọ̀lẹ́ òní 6 PM Nigerian time. Kò tán síbẹ̀ o, ẹ tún láǹfààní àti máa wò ní móhùnmáwòrán ti Àgídìgbo TV, ìyẹn ní Star Times channels 144. Ẹ ṣé o, ojú òní tì yín.